Ẹ káalẹ́ o ẹ̀yin èèyàn mi. Múfútì Ìwó àti kábíyèsí Ìwó ta wá lọmọ ọkọ ní ìsìn ta lọmọ àlè, ta lọmọ ọkọ ta lọmọ àlè nínú àwọn oníjàǹgbara ilẹ̀ Yorùbá. Ẹnu yín pamọ́ ẹ̀yin Yorùbá, àmọ́rí kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ bóde lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Múfútì Ìwó. Ẹlẹ́bọ ni o àtàwọn dọ́kítọ̀ nílùú Ìwó. Ẹlẹ́bọ ni o, kò lè bá wa sọ mùsùlùmí, kò lè mọ́ ṣe gbátá ni ò lè sọ mùsùlùmí nílùú Ìwó. Àwọn wo náà jí gbé? Ta ló lọ gbà wọ́n lẹ̀? Abéèrè, ta ló lọ gbà wọ́n lẹ̀? Ṣé rí i pé Sunday ó fi ọmọ ọkọ hàn? Ẹnu lásán lẹ́yìn tìwó, ẹnu lásán àti kà àti kẹ́ ẹ fi wá sínú pọ́ńpẹ́. Kábíyèsí Olúwo ẹ jáde o, ìjà èmi yín kọ̀ ó ku ẹ̀ẹ̀kan o. Ẹ gbọ́dọ̀ jáde sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìwó. Tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ sọ sí ọ̀rọ̀ ìlú Ìwó, ẹ má tún bóde láti lè mọ jam tọ́ọ̀kì sí àwọn oníṣẹ̀ṣe ni o, oníkìrìsìtẹ́nì ni o, aláàfáà ni o, jẹ́ n tún sábàkà mi ṣe. Ẹ má tún mọ jam tọ́ọ̀kì lórí ọ̀rọ̀ wọn mọ́. Ẹni bá fẹ́ ṣe ẹjí ó ṣe o, ẹjí ó ṣe tó ní í ṣe. Kódà kì bá wàá jẹ́ ọ̀dẹ̀ náà lọ rí mú wá, kò kàn wá. Wọ́n ti bá wa mẹ́wọ̀n ẹni tí ń kìnnáàpù nílùú Ìwó. Mo ní nílùú Ìwó, nílùú Ìgbòho. Nílùú Ìgbòho, kódà ní Ìwó gan Sunday Igboho lè wá bá yín ṣe. Torẹ́nu lásán ibi tó wó ti máa yọ tán ò fi mọ̀ yín nìkan tẹ̀ ń wá. Àní ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ lọ wáṣẹ́ ṣe. Ṣe rí bí mo ṣe darúgbó yìí, mo ṣiṣẹ́ dìgbà yìí ni mo wá ń jẹ oúnjẹ iṣẹ́ tí mò ń jẹ. Ìní mo fi ráyè tiyín. Àwa ti fi irun dúdú a ti fi ṣiṣẹ́, àwa jókòó à ń fi irun funfun à fi ń jẹun. Múfútì Ìwó láti kékeré rẹ kó o mọ̀ ní kinní kan ló gbójúlé tó ń ṣe. Ọlọ́run wá ṣe social media YouTube, ó wá ń fẹ̀ fún gbòò, ó ń fẹ̀ fún gbòò. Dáúdù wo kí ló dé? Ṣé Sunday sì ti fọmọ ọkọ hàn ọ́? Ta wá lọ máa lè báyìí o, àfi tẹ́yìn náà bá ṣe tiyín kárí o. Èyí tẹ́ ẹ sì gbógun dìde ńlẹ̀ tí ọ̀rọ̀ ṣẹ̀ríà wà nù rẹ̀, tẹ́ ẹ mú gbogbo òlú tẹ́ ẹ gbó jìgìjìgì. Ẹni tó ní òun máa lọ kóhun ó rìn lọ́nù tẹ́ ẹ dìde wọn lè, tẹ́ ẹ ní òsì ṣẹ̀ríà nù ẹ̀ mọ́. Ǹjẹ́ ẹ ràn wá lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ogun mùsùlùmí tí ò lọ bá wa kó wọn? Ọmọ ogun mùsùlùmí tó wà níwò, ǹjẹ́ ẹ bá wa rán wọn lọ kán lọ bá wa káwọn ọmọ tó wà ń bẹ̀ yín ìkà? Ìkà ni yín. Sunday Igboho ní tí mo fẹ́ sọ ní ìsìn ni pé ó káre, ó ṣeun, wò ó fi ọmọ ọkọ hàn. Kíní kan mo wá fẹ́ kìlọ̀, dákun torí Ọlọ́run má fi òdì etí àbí bòlẹ̀ àwa Yorùbá ṣe ń pè, má fi gbọ́ o, má fi gbọ́ o. Sórí tó ṣe ìtọ́jú ìtìjú sí wọn lára, sórí tó ṣe ìtọ́jú ìtìjú sí wọn lára. Sunday Igboho torí mo rí bàbá rànù kan báyìí náà tó ti jáde, Ọlọ́run ló mọ bí ó ti já wá ń tiẹ̀, tí ń sọ̀rọ̀ pé Sunday Igboho ó ń ṣàtakò kán mọ́ lọ rè gba ọmọ nínú igbó. Mo ní ṣé àwa Yorùbá ṣọpọlọ? Ṣé gbogbo wa kọ́ la lọ́pọlọ ni? A dẹ̀ ní gbogbo Yorùbá ló gbọ́n. Àṣẹ ààyè àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti dàgbà, ìfun wọn ti pòpọ̀, wọ́n ti sán lórí. Kí ló dé tẹ́ fi ń sọ báyìí? Sunday
ó ní òjé lọ gba ọmọ Sunday ó ní ẹ fi òun lẹ̀ kóhun ó lọ ó dèlú rẹ̀ ó tún wà nínú ilé ọba ó ń bá DPO sọ báyìí pé DPO owó tẹ́ ẹ bá gbà lọ́wọ́ wọn ẹ lọ dá padà kò sẹ́ni tí ó san kọ́bọ̀ káyì wò ó oyè rẹ̀ ti dúró ó bí wọn ò tiẹ̀ jí ó ṣe mí ò ti ṣe léyìí àti rí ó ti jowú ìlú rẹ̀ ó fi hàn pé ọmọ Ìgbòho ni ọ́ lóòótọ́ àti sábàkà mi ti jábọ́ ó ti fi hàn wípé ọmọ Ìgbòho ni ọ́ Sunday Ìgbòho ó káre láyé ṣé bẹ́ẹ̀ ráwọn ọmọ Iran tí wọ́n bá ìlú wọn fa wàhálà wọ́n sì fi bọ́ọ̀lù lẹ́ẹ̀lẹ́ ńjọ́ la sọ yẹn ná gbogbo wọn fi bọ́ọ̀lù lẹ́ẹ̀lẹ́ àwọn bíi mélòó wọ́n dẹ̀ fi Kùránì wọ́n fi ṣépè wọ́n ní àwọn òṣìṣẹ́ ìlú àwọn ṣé ń gbà tí Palestine ṣẹlẹ̀ ẹ̀rí kọ́mọ Iran ó lọ ní ṣe bí wọ́n tọ́ Iran fi revenge lọ́hùn àbí bẹ́ẹ̀ kọ́ Sunday náà wá gbọ́ pé wọ́n kó àwọn èèyàn títí aláboyún wọ́n tún pa wọ́n tún gbowó wọ́n tún pa èèyàn sí wọn lọ́rùn àtàláboyún àtèèyàn wọ́n pa papọ̀ wọ́n tún wá ṣe tó dùn mọ́ wọn wọ́n tún lọ rèé gbé ẹlòmíì Sunday Igboho sì láwọn ti rí ibi tó wà ó tún pé orí lórí Fúlàní ni mo fi sọ fún yín pé Ìwó gbogbo ilẹ̀ Yorùbá wà nínú bandage Ìwó ti ń fún wọn ní identity ara àwọn ẹni tá ń gbèlú àwọn náà mọ ibi tí nǹkan ń ṣẹlẹ̀ sí a kàn ní Fúlàní Yorùbá tán jókòó tí wàá kún ò ṣe nǹkan kan ni àwọn ni wọ́n ń sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ torí kán mọ̀ bá dà wọ́n láàmú tán bá tiẹ̀ ń gbé ọmọ tiwọn wọn ò ní fẹ́ kán gbọ́ ọmọ tiwọn wọ́n sì tọ́ka pé ẹ lọ bí báyìí ẹ lọ bí báyìí Ìwó kejì àbí ìlú Ìgbòho kejì ni wọ́n ti jí aláboyún àti èèyàn méjì wọ́n dẹ̀ pa aláboyún wọ́n pa ẹnìkan yòókù tó gbowó lọ ẹ wo tó ṣẹlẹ̀ wọ́n wá lọ sí Ìgbòho ti Sunday Ìgbòho ó wá gbọ́ pé ń báyìí ló ṣẹlẹ̀ ó dẹ̀ láwọn ti tíráàkì rẹ̀ ó lọ ọbẹ̀ àti ọmọ ọkọ ó ní àwọn ẹni yẹn wà ń tòsí àfi kán lọ mú wá jáde àwọn ò sì ní san kọ́bọ̀ wọ́n mà lọ mú wá ó tún kó láálí fún DPO ẹ̀yin ọlọ́pàá ṣe rí báyìí ṣótán Mufti Ìwó shame of you kábíyèsí Olúwo eléyìí wọn ò mọ̀ fi ṣe tòògùn bẹ́ẹ̀ ni wọn ò fi ṣe ti tírà bẹ́ẹ̀ ni wọn ò sì fi ṣe ti kìrìsìtẹ́nì wọn ò fi ṣe ti bíbélì ó mọ̀ gbà jáde ó mọ̀ gbàwé èèyàn rẹ̀ jáde ẹ̀yin ń kọ́ ǹjẹ́ tiẹ̀ fi ti mùsùlùmí ẹnìkan lọ bá wa gbà t'Ògbómọ̀ṣọ́ jáde ẹ̀yin ìkà kábíyèsí Olúwo ṣe rí báyìí ní ìṣe ojú tì yín tẹ́ ẹ bá fi wá ṣe pọ́lítíìsì ṣẹ̀ríà tán ẹ jáwọ́ ń bẹ̀ ẹ sì pàdé pẹ̀lú Ọlọ́run tí àwọn ọmọ yẹn bá ilé rí rádaràda rédèrèdè tán bá pé wálé lórí nǹkan tá a ti kọ́kọ́ gbọ́ kán tó yẹ wàláì gbogbo ẹ wà lórí yín ẹ má sọ pé torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì ǹjẹ́ ti gbọ́ ẹ má torí gbogbo fídíò tẹ́ ń ṣe kìrìsìtẹ́nì ló ṣe kiriyó ló ṣe kò sí ìtàǹdà ṣe nú ẹ̀ àfi ká kírun ká jáde kẹ́ ẹ máa sọ ẹsẹ̀ ẹni tó bá fẹ́ kírun kò dúró déédéé kò lónìkan kò ṣe gbá kò ṣàwo ńlẹ̀ máa wò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ò lè sọ ìlú yín ẹ lè sọ ìlú yín àfẹnu lásán ẹnu lásán Sunday ti jù yín lọ àná ń ká sí yín nílùú Ìwó àná ń ká sí yín nílùú Ìwó Sunday dákun torí Ọlọ́run rọra èyí tó o ṣe ti dójú tì wọ́n ẹni ìtìjú pẹ̀lú wèrè náà fi ká ó ti kúrò lórí Sunday nísìn lórí ààrẹ Gani Adams ló wà báyìí nísìn tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ tí ń jábọ́ anyhow tí wọ́n ń purọ́ ọ̀rọ̀ jọ́ọ̀sì
mo rí fídíò Mufti Ìwó tí ń purọ́ pẹ̀lú tó ṣẹlẹ̀ ní Jọ́ọ̀sì lọ́jọ́ kìíní wípé báyìí ló ṣẹlẹ̀. ṣé rí ìjà yìí Fúlàní àti Haúsá àti Bìrọ̀ ìní wọ́n ń jà sílẹ̀ àtàwọn Ìdòmà nílẹ̀ Benue. táìmù yẹn gan gbàrà tí kinní ìbẹ̀rẹ̀ a wà lẹ́nu iṣẹ́ transfer gbé wa lọ sí Benue ni. lóòótọ́ wọ́n ń jà lórí ilẹ̀ ni. àwọn Benue náà kọ́kọ́ tọ́ Fúlàní. ìgbà wọ́n tọ́ Fúlàní tán nìyẹn wọ́n pa wọ́n pakúpa. bàbá Ọbásanjọ́ ó mọ̀ lọ síbẹ̀. àwọn ọkọ̀ wa wà ń bẹ̀ wọ́n wà ní stadium nígbà yẹn o. eléyìí ṣojú wa ni o tí Mufti Ìwó wá ń já tí ń jam tọ́ọ̀kì tí ń purọ́ lórí nẹ́ẹ̀tì tó fẹ́ fi gbowó YouTube. ìjà tàkọ́kọ́ tàwọn Fúlàní tó bẹ̀rẹ̀ ní Gboko wàláì lójú wa báyìí ni. bàbá òun ló bá wa ṣẹ́tú ọ̀rọ̀ yẹn ńgbà wọ́n rí i pé wọ́n pa àwọn Fúlàní lóòótọ́ tí wọ́n kó wọn sí kànga. bàbá Ọbásanjọ́ sì wá sí Benue ó dẹ̀ gbogbo àwọn ọkùnrin tó wà ńbẹ̀ mo ti sọ̀rọ̀ yìí rí. àwọn wíńdò tí wọ́n ti fẹ́ jù mí lọ báyìí ní ìsìn tán tiẹ̀ ti tó mi tán tún jù mí lọ. táìmù bàbá Ọbásanjọ́ ló sọ wọ́n di wíńdò. gbogbo àwọn sànmọ́rí tó wà ńbẹ̀ níjọ́ náà wọ́n lé àwa obìnrin jáde ní stadium lọ́dún yẹn. wàláì wọ́n pa gbogbo wọn. bàbá ní fáyà wọ́n fáyà gbogbo àwọn ọmọ Benue ní táìmù yẹn. ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn o lórí ilẹ̀ ni kì í ṣe lórí ẹ̀sìn ní táìmù yẹn. èyí tó sì tún ṣẹlẹ̀ ní Jọ́ọ̀sì mo ní fọ́tò mo ní fídíò. nígbà wọ́n fi ń ṣe Fúlàní mọ̀sígò tó fi ṣẹlẹ̀ ní Jọ́ọ̀sì bó ṣe ṣẹlẹ̀ rèé. àwọn Fúlàní lọ síbi ìnáwó Maulid ní Bauchi wọ́n ń bọ̀ bíbọ̀ tán ń bọ̀ àwọn Fúlàní sì ti ṣọṣẹ́ fáwọn Bìrọ̀ tí í ṣe àwọn onílùú Jọ́ọ̀sì. wọ́n ti pa àwọn ọmọ wọn níbẹ̀ àwọn náà wá rẹ̀kẹ́ wọ́n ní ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni òkè. gbogbo èèyàn ló mọ ìjà Jọ́ọ̀sì yẹn torí ilẹ̀ ni kì í ṣe torí ẹ̀sìn ní táìmù yẹn. nọ́bà ló da àwọn náà ti jáde bíbọ̀ tán ń bọ̀ àwọn Bìrọ̀ àti Jarawa àti Mayango wọ́n pa gbogbo Fúlàní tó wà nínú mọ́tò. mo ní fídíò mo ní bó ṣe kó òkú wọn ó wà lọ́wọ́ mi. ìjà yìí ń lọ bí ọdún 3 sí 4 o kódà lásìkò gba Buhari níjà yẹn o tí Mufti Ìwó wá ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ní ìsìn. ṣé ẹ rí màá gbẹ̀san ó mọrun odidi ìlú ni o. Mufti Ìwó tó o bá rí nǹkan mọ́ sọ ọ́ tó o bá lọ fẹ́ dìfẹ́ǹdì Islam ìyẹn ọ̀nà ọ̀tọ̀. mùsùlùmí lèmi náà wo sábàkà àjọlọ Mọ́kà ni mọ́ purọ́ Mọ́kà fèmí. ǹjọ́ gbọ́ mùsùlùmí pọ́nbélé ni mí. ǹjọ́ ti gbọ́ ilẹ̀ làwọn Fúlàní fẹ́ gbà kì í ṣe nítorí ẹ̀sìn gbogbo wọn gan kì í ṣe mùsùlùmí. èmi ni mo bá yín fọwọ́ sọ̀yà rẹ̀ gbogbo Fúlàní kọ́ ni mùsùlùmí. kódà àwọn ẹni tó ń pera wọn ní mùsùlùmí gan wọn ò mọ àyà pé wọn ò mọ̀rún kí. wọn ò mọ̀rún kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ wọn ni. wọ́n kàn fẹ́ gbalẹ̀ fún wọn ni. wọ́n fẹ́ gbalẹ̀ fún wọn ni. ẹ béèrè tí Mufti tó bá dá lójú Mufti Ìwó tó bá dá lójú lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé gbogbo tóun sọ sí orí fídíò tí mo rí tí ń ṣe irọ́ pátá ló pọ̀ nú ẹ̀. irọ́ ló pọ̀ nú ẹ̀. ó kàn rí tí wọ́n kọ ni eléyìí ṣojú wa kódà tàkọ́kọ́ yẹn mo lùzì dúkìá mi ní Jos. mo ta ilé mi ní Jos nígbà náà. kẹ́ ẹ gbọ́ mo ta ilé mi ní Jos nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ni kì í ṣe lórí nǹkan mi kì í ṣe lórí ẹ̀sìn. ibẹ̀ làwọn alákatakítí wa ti wọ̀ ọ́ ipe tó wọn kúkú wá sọ di jihad bí Gumi ṣe gbé kinní yẹn sókè nìyẹn. torí pé ọwọ́ ń dun àwọn Fúlàní ló bá gbé sí tẹlẹ́sìn. ibi àwọn Mufti Ìwó ti gbà nìyẹn o tó di pé wọ́n pa mùsùlùmí. ìdí nìyẹn o kò tí ì wá sọ́dọ̀ wa ń gbà yẹn o. gbogbo ìjà yẹn ò tí ì wá sílẹ̀ Yorùbá ń gbà yẹn o.
torí Mufti ọ̀hún pa irọ́ torí mi lè sọ bí kíní yẹn ṣe bẹ̀rẹ̀ mo lè sọ tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn àní mo lùzì ilé mi mo sì lùzì so many dúkìá wọ́n sunlé ǹjẹ́ ti gbọ́ torí ẹni tó bá ríru ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún náà kì í ṣe kékeré o ilẹ̀ náà fẹ́ gbà ń ló fi di pé a fẹ́ máa para ẹni wọ́n bá sọ di ti jihad so Mufti Ìwó dákun à ń retí dákun àwọn ọlọ́pàá rẹ tó jẹ́ mùsùlùmí a fẹ́ kó lọ bá wa gbà wọn ọmọ wa nínú igbó bẹ́ẹ̀ sì tún kidnap omi ìlọpamọ́ ni kó sọ pé ńgbà náà àwọn ọlọ́pàá rẹ ni ó ní tó ní kálukú special lé lórí kí ló ń sọ yìí ìwọ ti special lórí kó o máa mú mọ́tò àwọn onígbó kó o máa mú mọ́tò àwọn ẹni tó bá ti jalè ó special lórí ìyẹn fi àwọn oníjàngbara lẹ̀lẹ̀ àkílódé àwa náà la ní kó mọ̀ kò ṣe gbá ó sì tún ṣe ó tiraka kò tiẹ̀ gbọ́ gbogbo rẹ̀ ebú tán bú ó lọ sílùú rẹ̀ ó wá fetí gbọ́ pé lù ú ó tún fèsì àwọn fúlàní fúnra rẹ̀ ń boná ti ráwọn ẹni yẹn kó jáde ṣé rí pa ti gbé àwọn èèyàn sábẹ́ a ti gbé àwọn èèyàn sábẹ́ ẹ rí gbà àwọn ò bá ríṣẹ́ rí àgbà níwò àwọn fúlàní yẹn ni wọ́n máa lò lówó fìdé ẹ lọ wáṣẹ́ ṣe èyí tó bú àwọn èèyàn yẹn ti tó ilẹ̀ náà ń jà sí kì í ṣe lórí ẹ̀sìn Gumi ló gbé wọnú ṣẹ̀ríà Gumi ló gbé wọnú ṣẹ̀ríà ń tó ṣẹlẹ̀ lójú tèmi ní njó ti gbọ́ Mufti Ìwó Sunday ti fakọyọ o ọmọ ọkọ ni Sunday o àwa ẹ jáde kẹfọ máa lè hàn wá ó kà rẹ Gani Adams torí ó ti kúrò lórí Sunday báyìí nísìnyí ó kà rẹ Gani Adams ọ̀ọ́bì yín oníṣẹ̀ṣe ló lọ gba àwọn èèyàn rẹ̀ lẹ̀ nílùú wọn ọ̀ọ́bì àṣìrígbà tí ń da taare sílẹ̀ àrígbà tí ń géèyàn lórí tí ń fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ojú tí ń fi ń pa ọwọ́ action lásán action ló ṣe dórí DPO kẹ́mọ́ pé àwọn ọlọ́pàá gan ń gbàbọ̀dè àwọn ọlọ́pàá gan ń fún wọn láyè láti máa wọnú gbólọ́rẹ̀ kóyàn ntí Sunday fi fèsì ọlọ́pàá DPO wípé owó tẹ́ ẹ bá gbà lọ́wọ́ wọn ẹ lọ dá padà ṣe rí i pé shame of you people Mufti Ìwó ọ̀ọ́bì shame of you tá a lọ mọ ọkọ tá a lọ máa lè afẹ́ gbọ́ Mufti Ìwó kábíyèsí my brother ṣe rí báyìí nísìn ọmọ oníṣẹ̀ṣe ti fakọyọ ó kú káwọn ọmọ àfáà tiwa náà àwọn yẹn tiẹ̀ ń dúró ni wọ́n ń wò oníkálukú ti dúró gangan ó wá kú tẹ̀yìn alákatakítí a fẹ́ wo ṣẹ́tẹ́ ẹ fẹ́ ṣe àwọn àfáà Súfí wàláì wọn ò sùn kì í ṣe gbogbo tí ń bá gbọ́ ni mo gbọ́dọ̀ sọ ní bíbáyìí wọn ò sùn ṣe ráwọn alákatakítí yẹn wọn ò mọ̀nà tán máa gbégbà mọ́ ní ìsìn ṣẹ̀ríà ò wọlé ohun wọn ò já sókè mọ́ irọ́ ti pọ̀ jù wọ́n lọ mùsùlùmí lèmi náà sórí báyìí nísìn sórí tó dálẹ̀lẹ̀ Mufti Ìwó ó ti ní ọmọ àlè kan tó bá ṣe kinní kan ó jẹjẹjẹjẹjẹjẹ kinní kan ẹ lọ fi fáyín lọ gbéyàn wá ẹ lọ fi dògárì yín gbéyàn wá ẹ fi kùránì gbéyàn wá nísìn onífà ti síwájú o kí ló fẹ́ ṣe sí i ó gba mùsùlùmí jáde ó gba kìrìsìtẹ́nì jáde ó gba onífá jáde kí lẹ fẹ́ ṣe sí onífá gan òun náà ń kìnàpù kìrìsìtẹ́nì ń kìnàpù ní ìsìn fúlàní ń kìnàpù kò sí tí ó kìnàpù alẹ́ ni tí ó bàbá wa kojú wọn ni ẹjí ó ṣe é Mufti Ìwó dákun ẹni tó bá máa bá wa ṣe ni kó ṣe é ẹ yé fẹnu já wáyà ẹ yé ta rọ́bà ẹnu ẹ má máa ta rọ́bà ẹnu mọ́ ẹ má jẹ́ káwọn ẹni tó fẹ́ ṣiṣẹ́ kán máa wà weak Sunday Igboho dákun torí ọlọ́mọ wẹ̀yìn ẹ o ṣé o ti gbọ́ ṣoré ìtò ṣe o ti dojú tì wọ́n ẹnu wọn ti di wọ́n ti panu mọ́ kò sí tán lè ṣe mọ́ ṣé o ti gbọ́ dákun torí Ọlọ́run o tán bá tó ń tì ọgbọ̀n máa wẹ̀yìn wọ́n lè tún fẹ́ máa tì ọgbọ̀n máa wẹ̀yìn
má tẹ̀lé wọn wọnú lọ́hùn o àwọn tó dángájíá tíráì wò dáadáa kó tó lọ njó ti gbọ́ ọlọ́run ó mọ̀ fún ẹ ṣe o mú fún tí ìwò ayírì ṣó ti tán àbí ò tán kábíyèsí olúwo ẹ̀yà pé Sunday ẹ tọrọ àforíjìn dókítà bàbá àgbàlagbà tó ń tiẹ̀ jáde ó mà ga o ṣé ká wá máa bá rẹ́dẹ̀rẹ̀dẹ̀ lọ́wọ́ àwa mùsùlùmí ká máa bá rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ọ̀rọ̀ tí ò bójúmu ká máa bá láàrin wa ńlẹ̀mí ò fi lè fi gbèyìn rárá àtọ̀ ẹni tó bá wù kó fẹ́ràn mi ẹni tó bá wù kó má fẹ́ràn mi kò kàn mí ṣùgbọ́n ẹ jẹ́ ká sòdodo Sunday má dúró o ti dọmọ ọkọ ọmọ àlè ti ríra ẹ̀ báyìí nísìn ó dàbọ̀ ẹ ṣé o ẹ̀yin èèyàn mi.